Ọlọ́run á dúró ti gbogbo wa. Ẹ pẹ̀lẹ́. Pastor Kasala, ẹ kú ọjọ́ mẹ́ta. Wà nẹ̀yẹn màmá mi. Àdúrà yín gbà lórí wa. Líka náà yà bá. Rọ́ọ̀dì máa kú láyọ̀. Ọkọ mi ti dé. And my wedding is coming up. I want you to pray for us. A ṣe àdúrà gbà. Wọ́n nìyẹn. Kò ṣe wàhálà. Ẹ dúró dè mí, mo fẹ́ lọ get nǹkan tẹ́ máa mú. Ẹ gbà yìí. Ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala. Líka náà yà bá. Kasala, how are you? Rọ́ọ̀dì máa kú láyọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ yín jọ mí lójú o. Láàárín gbogbo ọmọ tó ń bẹ lórílẹ̀‐èdè alàyè ṣáà ní olóṣòlówù yìí kẹfẹ́ Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run á dúró tì yín. Amen. Amen ni o. Ẹ pẹ̀lẹ́. I'm in love with your prayers. I want to give you $70,000. Yẹ́! Mo kú o. Jesus! Mo kú o. Jesus! Ẹ ti fún ní 70,000 naira. Yes, 7,000. Ṣé ẹ rí ṣe ẹ̀ráyé tó bá yẹ ní pé ẹ̀ ní èèyàn burúkú ní Pastor Kasala? Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? 70,000 àbí? 70,000. 70,000. So ẹ ti fún ní 70,000 naira. Yes. 70,000. Kò fi díṣẹ́ fún mi. Ṣé ẹ rí? 70,000. Lẹ́kàdá yaba rékédé bóṣà. Ṣé ẹ rí tí mo sọ fún yín? Èèyàn burúkú ni. 7,000. Gbé kó fún mi. Yeah. Ikú dé. Ṣé ẹ rí bí mo ṣe wà yìí? Mi ò kì í ṣe èèyàn burúkú. Gbogbo àwọn ọmọ ìjọ mi bọ́lá ni mo máa fún ní owó. Mo máa fún ní owó. Ṣé ẹ rí eléyìí tẹ́ fẹ́fẹ́ olóṣó ló ń ṣe? Olóṣó ló ń ṣe bẹ́ẹ̀ ni ó ń ṣolóṣó. Ó ń ṣolóṣó. Ṣé ẹ mọ olóṣó? Okay, all right. So, I can't hear it. I don't speak Yoruba. I don't speak it, but I'm trying to learn. Do you understand? Nǹkan tẹ́ sọ fún mi ní pé ẹ gbọ́ Yorùbá. So gbogbo ọ̀kan tí mo ti sọ ní àtàrà ẹ gbọ́. Yeah. Ẹ gbọ́ àbí? Ẹ gbọ́ Yorùbá? You know hear Yorùbá? No. You cannot speak Yoruba. I know. Ṣé ẹ rí ẹ mọ̀ mí ní olóṣó àbí mo ń bọ̀? Ẹ jẹ́ kí n. Ẹ lò Kọ́lá. Jọ kí ni English olóṣó? Sori kó lórí burúkú ọmọ ni. Okay, prostitute. Kí ni English pé èèyàn fowó jíṣẹ́ fún èèyàn? Wọ́n fún kíní Jbeauty ní owó kò fi jíṣẹ́ sí fún jọ. Wọ́n fún ní 70,000. They give her money, you know use am deliver. Okay. O ṣe? Wọ́n ti kọ́ mi lóyìnbó. Ẹ mọ̀ mi nú. It's a prostitute. Ṣé wàá rí ẹ ní bínú sí mi ni? Ṣé rí bó ṣe wà ẹ́ mi ò like ẹ o? Mo ò like ẹ. I don't like am. So ibi tí mo wá fẹ́ ká ẹ mọ̀ ni wípé ṣe rí gbogbo àdúrà tí mo ń gbà fún kò sí tó gbà náà nọ́mà. Because nọ́mà irú sẹ́ńsì ọ̀tẹ̀ fún yẹn tó bá fún mi ní iṣẹ́ àwọn èèyàn tó máa bọ́ nínú ìjọ wa ni. It will bore many people. You get me? Èèyàn burúkú ni tó bá fẹ́ kàn ṣe èèyàn burúkú ṣé kò yẹ kó lè fún mi ní 70,000 yẹn ẹ ti fún ní 70,000 naira kò dẹ̀ fi 70,000 yẹn jíṣẹ́. You see that girl? Yeah. In all the girl in the world, why is it that is one you are want to go and marry, and the lady is a fresh to do, and lekadayaba. How do I communicate to you now? English. Mi ò mọ̀ pé òyìnbó máa padà gbẹ̀yìn ọba yìí sí mi. Ọjọ́ tí mo fẹ́ ṣe òyìnbó ṣòro tó dálẹ̀. Òyìnbó ṣòro tó dálẹ̀. What I want to exaggerate, what I want to forticulate, what I want to elaborate for you. About their lady. No, not their lady. That lady. The lady. Yeah. We want to marry. No, you want to marry. Yeah. You are the lady is a mascopia of infidelity of when something is very macology. You understand me? Ọ̀rọ̀ mi ti yé. Màá bá tiẹ̀ jẹ́ sẹ́, èmi màá bá tiẹ̀ jẹ́. That lady, the owó money that you gave her to give ìjọ, he did not give ìjọ. Mo ti mọ̀. He did not give ìjọ. When we are now trying to. Pastor Kasala, ayé yín ti bàjẹ́. Àárọ̀ yín pé kẹ́ wá gbàdúrà fún wedding tá fẹ́ ṣe ẹ̀dẹ̀ ń bà mí jẹ́. Pastor Kasala, ayé yín ti lùgbàdì, ẹ fẹ́ bà ayé mi jẹ́. Ẹ rí pé olórí burúkú ni yín, ó dẹ̀ ń bà mí jẹ́. Mo pè yín wá sí bíbá kẹ́ wá gbàdúrà torí wedding mi tó ń bọ̀ lọ́nà, ẹ̀dẹ̀ ń bà mí jẹ́. Pastor Kasala, aláìdá èèyàn ni yín. Àdúrà.
àdúrà wo lẹ́ ń gbà kẹ́dẹ̀ wá máa wò ó mo dẹ̀ ti sọ̀rọ̀ yín fún ní dáadáa tí mo tún pọ́n yín lé tí mo tún sọ pé kó fún yín ní 2.5 million naira ẹ wá wà ń bíbà ẹ̀ ń bà mí jẹ́. Hey baby. Hey, what's up? I'm good. Remember my pastor I told you about? Kasala? Yeah. Yeah, what's up? It's coming tomorrow. I want him to pray for us, and I don't want him to delay us on our wedding day because he likes money. He likes money. Mm-hmm. What type of pastor loves money? Baby, I don't want him to delay us on our wedding day. Okay, so what you want me to do? I want you to give him money. How much? $2,000. Okay, I can do that. Are you sure, baby? Mm-hmm. You promise? Have I ever promised you anything I haven't done before? No, baby. Okay then. Thank you. Ẹ wá wà ń bíbà ẹ̀ ń bà mí jẹ́ kò sí problem. Ó yá Pastor Kasala gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ látàárọ̀ gan kò gbọ́. Ẹ̀kọ́ ń disturb ara yín ni kò gbọ́ Yorùbá. I told you, I don't hear Yoruba. I'm learning right now, so. Ó ti wá tọ́ yín bẹ́ẹ̀ yẹn àtowó o ẹ lè rí nǹkan kan mú jáde ń bíbà ẹ̀. Kí ló tún kù? Ẹ wá máa lọ lé yín ilé ìtẹ́ ṣe ń bíbà yìí ó ti tó. iṣẹ́ mi tó ṣẹlẹ̀ nígbà tí gbogbo ẹ̀ tí wáríwó ṣe rí báyìí kì í ṣẹ̀bi mi. Ní kí ni ẹ ti wá ṣe ra yín gan owó tí mo sọ pé kó fún yín ẹ lè rí nǹkan kan gbà lé mi mọ́ kẹ kó ṣì bọ́ta ń lé mi. àmì ìwà náà tí ẹ pé tí èèyàn náà bá ń ṣe dáadáa náà èèyàn kì í mọ̀ pé èèyàn ṣe dáadáa. èèyàn kì í mọ̀ pé èèyàn ṣe dáadáa. ó ti ní tìjú ẹ ṣe máa bí ó ti ní tìjú ó tún fẹ́ mú. ayé ti ń ṣe yín ayé yín ti làbà ayé yín ti ta ẹ tún fẹ́ mú ẹ ní tìjú ẹ fẹ́ mú. máa mú nǹkan tó wáyé wá mú aláìní tìjú ó fẹ́ da lé mi rú. jáde kúrò ń lé mi kó ṣì. Safe travels, Pastor Kasala. Jáde. Baby, What's up? don't mind him. He was saying rubbish. I thought he's a good pastor. You told me he was a good pastor. Yeah, that is what I thought. But everything he said was rubbish. Okay. I love you. Love you too.